Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. A ní ká mú fọ́nrán kan wá sí ojú amóhùnmáwòrán yín eléyìí tó gbé wa rìnrìn àjò lọ sí ìlú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí níbi tí a ti rí àwọn alátìlẹyìn olùṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú Labour Party àti Peter Obi tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbi tí wọ́n ti kóra wọn jọ lógúnlọ́gọ̀ bákan náà pẹ̀lú àwọn àkọlé ìléwọ́ oríṣiríṣi èyí tí wọ́n gbé o tí wọ́n sì kóra wọn jọ sí agbègbè kan nílùú Àbújá níbi tí wọ́n ti ń gbàdúrà wípé ètò ìbúra fúnni eléyìí tí wọ́n fẹ́ ṣe fún Bọ́lá Ahmed Tinubu èyí tó jáwé olúborí sínú ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú ọdún tá a wà yìí pàápàá jù ní oṣù kejì ọdún yìí wípé ètò ìbúra fúnni ọ̀hún kó má ṣeé ṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní kíkan ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni òun ló fà á tí àwọn alátìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú Labour Party àti Peter Obi tí wọ́n fi ṣerú èyí ṣùgbọ́n ṣó tọ̀nà ṣó yẹ nítorí wípé àlàáfíà ìlọsíwájú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo wa ń gbàdúrà fún lójoojúmọ́ o ṣùgbọ́n bí àwọn kan bá ń gbàdúrà wípé irú nǹkan báyìí ó má ṣe ṣe lọ́jọ́ ìbúra fúnni a jẹ́ wípé wọ́n tún pe ogun ni o nítorí Yorùbá ní ẹnu olókùn báyìí ló fi ń pe àìsàn ló sì ń fi pe ikú kọ́lọ́hún ọba àánú dákúndábọ̀ kó ṣàánú wa ní orílẹ̀-èdè Nàìjíríà ni kó sì bá wa pẹ̀tù sí gbogbo àwọn ènìyàn tí ọkàn wọn tó wúwo. Fúnmi Adénúgà ní orúkọ mi títí dìgbà ìmí ìtẹ́tù máa rí mi lábala yìí mo gbà ládùúrà wípé ire àtayọ̀ la ó fi pàdé o ẹ ṣeun gan. The president himself, the judges, the lawyers, all of them they need water. Water from Nigeria. Whenever they tell us that they vote for that, even if they vote their water, they will not my way they go down. That's their wickedness. That's every water they put in their mouth. We speak to the air. Yes. All of them they breathe. Yes. Whether the air condition. Yes. At least they come out from their house. Yes. So the air somehow touches them. Yes. We say all of them that will rise and get justice in Nigeria. All of them that will say no to let every air that know their body let it start to fire. Amen. 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 Hey. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.